mo fi ìyìn fọ́lọ́run Elédùmarè fún ìdáàbòbò tó péye àti àtìlẹ́yìn gbogbo ìran ọmọ Yorùbá nílé lóko àti jákèjádò gbogbo àgbáyé. Mo wá kí ẹnìkan tí orí ṣàdá tí Elédùmarè rán sí wa gẹ́gẹ́ bí olùgbàlà wa, Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ tó sì kó gbogbo ìran ọmọ Yorùbá kúrò lábẹ́ oko ẹrú àwọn amúnisìn tí wọ́n sì ṣe àṣeyọrí tó láàmìlaka láìsí ìtàjẹ̀sílẹ̀. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá mọ̀ lóore o, títí láéláé ni ọpẹ́ wa lọ́dọ̀ yín o. Mo wá fi màmá wa Mua, mo fi kí gbogbo ẹ̀yin ọmọ IYP pátápátá jákèjádò gbogbo àgbáyé. Yálà ẹ̀yin akíkanjú ológun wa tó wà láhàámọ́ agbésùnmọ̀mí àwọn Nàìjíríà tàbí ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ wa tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun lóòrèkóòrè. Gbogbo yín la kí wípé ẹ kú iṣẹ́ ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Gbogbo wa lájọ máa jèrè ibẹ̀ láṣẹ tìdùmarè tí kò sì ní yọ ẹnikẹ́ni sílẹ̀. Ọjọ́ òní yìí jẹ́ ọjọ́ àjọ̀dún kejì fún ọjọ́ tí a gba òmìnira Democratic Republic of the Yorùbá DRY. Ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ IYP pátápátá nílé lóko àti jákèjádò gbogbo àgbáyé kí a fi ọpẹ́ àti ìyìn àti ògo fún Ọlọ́run Olódùmarè fún àjọ̀dún tòní tó bá wa láyọ̀ tó sì ṣojú ẹ̀mí wa. Ọjọ́ náà ló dàbí àná yìí tó sì ti yá pé ọdún méjì tí a ti gba òmìnira, tí a ti jáde kúrò nínú ibi tí a ń pè ní Nàìjíríà, ìlú arírèmáṣe, tí Ọlọ́run sì ti gba àyànmọ́ wa fún wa nípasẹ̀ Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá. Ẹ jẹ́ kí a máa fìgbà gbogbo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtinilẹ́yìn tí kìí tini lójú. Màmá wa Mua gba òmìnira wa fún wa ní 20 oṣù kọkànlá ọdún 2022 tí a sì ti polongo rẹ̀ káàkiri gbogbo àgbáyé tó sì ti jẹ́ ìtẹ́wọ́gbà ní gbogbo orílẹ̀-èdè lágbàáyé àti lájọ gbogbo ìgbìmọ̀ àgbáyé tí àsíá wa sì ń fẹlẹ̀lẹ̀. Ọjọ́ òní yìí jẹ́ ọjọ́ tó láàmìlaka nínú ìtàn gbogbo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọjọ́ tí a lómìnira ara wa kúrò nínú oko ẹrú àwọn amúnisìn tí a sì bẹ̀rẹ̀ sí ní lo agbára wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láìsí ìtàjẹ̀sílẹ̀ rárá. Bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ màmá wa Mua tí Ọlọ́run fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti ṣe àgbékalẹ̀ ìrìn àjò Democratic Republic of the Yorùbá tí wọ́n sì ń tọ ọ̀nà náà nípa ti ẹ̀mí pẹ̀lú àṣeyọrí tó yanrantí. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní òde lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. Gbogbo àwọn àdójúkọ kéékèèké tí a ti ní jẹ́ tó ti ọwọ́ àwọn agbésùnmọ̀mí ìlú arírèmáṣe lábẹ́ ìṣèjọba Tinubu tí wọ́n ń ṣe ìjẹgàba lórí ilẹ̀ wa, orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá. Wọ́n ní ká kọ́kọ́ lé ẹlẹ́yẹ̀rọ lọ́nà kí a wá fi àbọ̀ bẹ́dìyẹ. Mo láyọ̀ láti sọ fún wa wípé gbogbo súnkẹrẹ fàkẹrẹ wọ̀nyí ti dópin. Ká má fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀, gbogbo ìgbésẹ̀ tá à ń gbé là ń fẹsẹ̀ rẹ̀ dúró sílẹ̀ wámúwámú látàrí gbogbo àǹfààní tó ń dúró de gbogbo ọmọ IYP ti Democratic Republic of the Yorùbá. Nǹkan ẹyọ kan tó kù ní kí a bẹ̀rẹ̀ iṣẹ́ wa ní ṣànṣàn bí a bá ṣe ń wọ inú sẹkẹtẹ́ríàtì wa kí ẹ lè bẹ̀rẹ̀ sí ní máa jẹ gbogbo àwọn àǹfààní wọ̀nyí. Àwọn àǹfààní tó dá lórí ètò ìwòsàn ọ̀fẹ́ fún gbogbo àwọn aláboyún, ọmọ ọwọ́ àti ẹ̀yin arúgbó wa lọ́kùnrin lóbìnrin. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ látorí ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí lọ fi dé ilé-ìwé ẹ̀kọ́ gíga alákọ̀ọ́gboyè àkọ́kọ́. Iṣẹ́ fún gbogbo agbaṣẹ́ṣe ní yanturu. Ṣíṣí àwọn ibodè wa láti kó oúnjẹ wọlé lọ́pọ̀ yanturu. Ṣíṣe àwọn nǹkan ìgbáyédẹrọ̀ tuntun bíi títì tó jágere, iná mọ̀nàmọ́ná tí ò ní ṣẹ́jú, omi ẹ̀rọ tó mọ́ tótó, ètò tó múnádóko lórí gbogbo ẹ̀ka ilé iṣẹ́ bíi ẹ̀ka ìṣòwò, ẹ̀ka ti ìṣúná owó, ẹ̀ka ti ilé ìfowópamọ́, ẹ̀ka ti gbogbo ilé iṣẹ́ àwọn aṣojú orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá pẹ̀lú gbogbo ẹ̀ka tó ń ṣalábòjútó gbogbo ìpínlẹ̀ méjèèjì lórílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Lára àwọn àǹfààní tó tún wà fẹ́yìn ọmọ IYP ní ètò lórí àwọn ètò ọ̀fẹ́ kan lórí owó ìbodè sísan fún ẹrù tí ọmọ IYP bá gbé wọlé gbẹnu ìbodè látinú ọkọ̀ ojú omi. Gbogbo àwọn àǹfààní yìí pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ IYP tí ẹ máa jẹ̀gbádùn tí a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa lóníṣànṣàn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, Ọlọ́run ti fún wa ní ìṣẹ́gun lórí gbogbo àwọn ọ̀tá wa.
tó ń fa ìdíwọ́ àti ìdènà fún wa ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Àwọn ọ̀tá wa wọ̀nyí ni púpọ̀ nínú àwọn tó pera wọn lọ́ba, àwọn olóṣèlú àti àwọn agbésùmọ̀mí gómìnà lábẹ́ ìṣàkóso Tinubu ti ìlú Arírèmáṣe. Gbogbo ẹ̀yin ọmọ IYP, mo fẹ́ kí ẹ lọ mọ̀ wípé gbogbo àgbáyé ló mọ̀ wá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ṣùgbọ́n tí wọ́n mọ̀ wípé ìlú Arírèmáṣe, ìlú Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè rárá. Àkójọpọ̀ àwọn amúnilẹ́rìnú gbogbo ẹ̀ jẹ́. Ní kété tí gbogbo àwa aṣojú bá ti wọnú sẹkẹtẹ́ríàtì wa, àtúnígbùrò gbogbo àwọn tó ń jẹ gàba lórílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá mọ́ títí ayé máa fi parẹ́. Ó dòódì, ó di àfihẹ́yìn tí eégún fi ṣọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, nípele nípele là ń gbé ìgbésẹ̀ lórí àwọn àgbékalẹ̀ tí Ọlọ́run gbé fún màmá wa Mua gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ Democratic Republic of the Yorùbá, tí a sì ti bọ́ sí ìpele ìkẹyìn láti bẹ̀rẹ̀ iṣẹ́ wa ní ṣánṣán ní sẹkẹtẹ́ríàtì wa káàkiri ìpínlẹ̀ méjèèjì orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Lára àwọn iṣẹ́ àti àwọn iṣẹ́ tí a sì ń gbé ṣe ni ìwé ìdánimọ̀ IYIN Indigenous Yoruba Identification Number fún gbogbo ọmọ IYP, CIN Citizen Identification Number fún gbogbo ọmọ Yorùbá tí kò kí ń ṣe IYP. Lára àwọn èyí tí a ń ṣiṣẹ́ lé lórí ni ìwé ìrìnnà ti DRY tí a mọ̀ sí International Passport, owó Democratic Republic of the Yorùbá ìyẹn DRY currency àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn eléyìí jẹ́ lára àwọn àṣeyọrí tí a ti ṣe tí a sì ń ṣe láì dáwọ́ dúró. Fún ìdí èyí, ẹ má ṣe kọminú kankan rárá lórí bó ṣe yẹ kí àjọyọ̀ àjọ̀dún yìí lọ, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ fọkàn balẹ̀. Gbogbo ẹ̀ la máa ṣe papọ̀ mọ́ ayẹyẹ àjọyọ̀ wa tó ti wọlé dé fún wa láti wọnú sẹkẹtẹ́ríàtì wa tí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa lóníṣánṣán. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ Yorùbá àtàtà mọ̀ wípé àjọ̀dún òmìnira wa ọjọ́ òní jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ láti mú wá sí ìrántí wa ibi tí a ti ń bọ̀, ibi tí a dé àti ibi tí a ń lọ. Ìran àwa ọmọ Yorùbá, ìran ọmọ aládé ni wá, tí Ọlọ́run sì ti dá ìran wa sí ilé ayé fún ẹgbẹ̀rún púpọ̀ ọdún pẹ̀lú èdè kan, àṣà kan àti ìṣe kan, tí a sì jọmọlúàbí tó ń sin Ọlọ́run kan ṣoṣo, tí a sì ń bára wa gbé pẹ̀lú ìfẹ́. Nínú gbogbo ìran tí Ọlọ́run dá sí gbogbo àgbáyé, ìran ọmọ Yorùbá jẹ́ kan gbòógì tó ní ìtẹríba tó sì mọ bí a ṣe ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, tó sì tún ní ìbẹ̀rù Ọlọ́run. Lẹ́yìn àkókò yìí ni ìran àwa ọmọ aládé bọ́ sí ọwọ́ àwọn amúnisìn tó kó wa lẹ́rú lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì, tí Ọlọ́run fi rán olùgbàlà wa sí wa, Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá, wípé a kò ní lọ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kẹta, tí wọ́n sì kó wa kúrò lábẹ́ oko ẹrú àwọn amúnisìn, tí wọ́n sì ti gba ìjẹ́ orílẹ̀-èdè àti òmìnira wa fún wa nípasẹ̀ ọ̀nà àlàáfíà láìsí ìtàjẹ̀sílẹ̀ kankan rárá, tí wọ́n sì ti ṣe àṣeyọrí iṣẹ́ kí a wọnú sẹkẹtẹ́ríàtì kí a bẹ̀rẹ̀ sí ní lo agbára wa gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Èyí tó ti wọlé dé báyìí fún gbogbo ẹ̀yin ọmọ IYP láti máa bẹ̀rẹ̀ sí ní máa jẹ̀bádùn ní kòpẹ́kòpẹ́ yìí, gẹ́gẹ́ bí ẹ ti ṣe gbọ́ tẹ́lẹ̀ wípé a ò ní rìn, a ò ní sáré, ṣùgbọ́n a máa fò. Kò sí nǹkan kan nílẹ̀ rárá, ṣùgbọ́n Ọlọ́run kẹ́ ìran àwa ọmọ Yorùbá pẹ̀lú àlùmọ́ọ́nì ilẹ̀, pẹ̀lú àwọn ọmọ Yorùbá onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ní ọgbọ́n, ìmọ̀ àti òye, tí wọ́n fi ń gbé orílẹ̀-èdè lékè tó máa tayọ gbogbo orílẹ̀-èdè púpọ̀ ní gbogbo àgbáyé, tó jẹ́ wípé kí a tó rí ọdún 5 láti wò yìí, orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá máa ti wà láàrin àwọn orílẹ̀-èdè tó ní ìdàgbàsókè tó ga jù lágbàáyé. Eléyìí jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ibi tí à ń lọ. Àkókò tá a ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ wa lóníṣánṣán kí a wọnú sẹkẹtẹ́ríàtì wa kò tó nǹkan kan mọ́ rárá. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ìtàkùn tó bá ní kérin má wọ̀dù tòun àtẹrin náà jọ ń lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ lọ fọkàn balẹ̀. Ọkọ̀ wa ti gúnlẹ̀ àti délé. Ìpè ayọ̀ wa là ń dúró dè láti wọnú sẹkẹtẹ́ríàtì wa kí a bẹ̀rẹ̀ iṣẹ́ wa lóníṣánṣán, tí ìparun máa dé bá gbogbo àwọn tó ń jẹ̀gàba lórílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Bákan náà sì ni ọjọ́ òmìnira yìí jẹ́ ọjọ́ àjọ̀dún tí a yà sọ́tọ̀ láti rán wa létí nípa àwọn òfin tí a ti fi léde, kí ẹnikẹ́ni má ṣe fọwọ́ pa ojú ìdà òfin Democratic Republic of the Yorùbá. Nítorí wípé ẹni tó bá rú òfin nípa àwọn ìkéde tá ti ṣe sẹ́yìn wọ̀nyí, yálà èyí tí a ti ṣe sẹ́yìn tàbí èyí tí a ṣẹ̀ṣẹ̀ ṣe, òfin wa gbérúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sì jẹyàn rẹ̀ níṣu. Nítorí náà, a nílò láti máa pe àkíyèsí wa sí gbogbo àwọn ìkìlọ̀. Fún àpẹẹrẹ,
ìkìlọ̀ lórí àwọn ọmọ iléèwé tí a ní kán jókòó sílé, ìkìlọ̀ lórí kí ẹnikẹ́ni má ṣe gbà tàbí gbin irúgbìn GMO, ìkìlọ̀ lórí gbígba oúnjẹ tàbí ohunkóhun lọ́wọ́ àwọn NGO tàbí ìkìlọ̀ gbígba abẹ́rẹ́ àjẹsára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ìkìlọ̀ báwọ̀nyí ni kí a máa fi sí ọkàn àyà wa lóòrèkóòrè. Ọjọ́ òmìnira wa yìí tún jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá tó ní ìkópa tó láàmìlaka nínú ìjàngbara ìrìn àjò Democratic Republic of the Yorùbá, èyí tó dúró gẹ́gẹ́ bí ọjọ́ tí a bọ̀wọ̀ fún wọn lórí iṣẹ́ takuntakun tí ẹnìkọ̀ọ̀kan wọn gbé ṣe. Ẹni àkọ́kọ́ ni màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, olùgbàlà tó kó wa kúrò nínú oko ẹrú tí a sì di olómìnira. Gbogbo àwa aṣojú Democratic Republic of the Yorùbá pátápátá ti ìpínlẹ̀ méjèèje, ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo ẹ̀yin akọgun wa àti ẹ̀yin akọgun atọ́jígbé tẹ́ wà láhàámọ́ àwọn agbésùmọ̀mí Nàìjíríà, ẹ kú ọkọ̀ akí, ẹ sì kú ìfojúsìn orílẹ̀-èdè Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ fún ìwé ìròyìn IYPDRY Media àti IYPDRY TV pátápátá la kí wípé ẹ kú ìfojúsìn àti ìfọkànsìn orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Ó máa yẹ ní kò ní yẹ lẹ́fẹ̀ẹ́ nìkankan yín. Bákan náà ni mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri gbogbo ìkànnì nílé lóko àti lẹ́yìn odi tí ẹ dúró tán fún ìran ọmọ Yorùbá. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP mọ̀ lóore o. A bu ọ̀wọ̀ fún gbogbo ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ IYP jákèjádò gbogbo àgbáyé. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ sì kú ìdúróṣinṣin fún Democratic Republic of the Yorùbá. Gbogbo ẹ̀yin ọmọ IYP tí ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú màmá wa MOA káàkiri àgbáyé tí ẹ sì dúró tán, gbogbo yín la kí fún iṣẹ́ akíkanjú tẹ̀ ń ṣe fún orílẹ̀-èdè DRY. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá mọ̀ lóore o. Ọjọ́ àjọ̀dún òmìnira wa yìí tún jẹ́ ọjọ́ tí a máa rántí láéláé wípé a gba òmìnira wa nítòótọ́, a sì jẹ́ orílẹ̀-èdè tí orílẹ̀-èdè wa sì ń jẹ́ Democratic Republic of the Yorùbá DRY, tí àsíá wa sì fẹ́lẹ́lẹ́ fún gbogbo ayé láti rí, tí orílẹ̀-èdè DRY sì jẹ́ ìtẹ́wọ́gbà láàrin gbogbo orílẹ̀-èdè tó kù lágbàáyé, yàtọ̀ sí àkójọpọ̀ ìlú àwọn amúnisìn tí gbogbo àgbáyé mọ̀ wípé wọn kì í ṣe orílẹ̀-èdè tí wọ́n ń jẹ gàba lórílẹ̀-èdè DRY nìkan ni kò sí ìdámọ̀. Ní báyìí mo wá fẹ́ ṣe ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ lọ dìbò tàbí ẹ lọ ń dìbò ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ ti Democratic Republic of the Yorùbá. Ètò ìdìbò tó wá láti ọwọ́ ìjọba agbésùmọ̀mí ìlú Arírèmáṣe tí wọ́n ń jẹ gàba lórílẹ̀-èdè DRY. À ń ṣe ìkìlọ̀ yìí torí pé gbogbo fọ́tò yín ló ti tẹ̀ wá lọ́wọ́. Tí àkókò bá sì ti tó tí a máa gbé yín jáde, gbogbo yín pátá lọ́wọ́ pálábá yín máa ségi tí ẹ sì máa fojú winá òfin orílẹ̀-èdè DRY. Gbogbo àgbáyé ló mọ̀ wípé Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n àkójọpọ̀ àwọn amúnisìn ni. Fún ìdí èyí, kí ẹnikẹ́ni má ṣe kọtí ikún tàbí kó fojú di ìkìlọ̀ tí a fi léde yìí nítorí wípé ó léwu gidigidi gan fún ẹ̀yin àtẹ̀bí yín. Ní báyìí, gbogbo ẹ̀yin ọmọ IYP Yorùbá, ẹ lọ pa ọkàn pọ̀ sójú kan kí a tẹ̀lé ọ̀nà òtítọ́ tí màmá MOA. Nípasẹ̀ òtítọ́ tí màmá MOA gbé dání yìí ni ó sọ wá di òmìnira. Gbogbo ẹ̀yin ọmọ IYP, ẹ jẹ́ ká kún fójó kí a sì kún fáyọ̀ nítorí wípé ní dédé àkókò yìí Ọlọ́run ti fi òpin sí gbogbo àdójúkọ wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tuntun tó tuntun jùlọ ní West Africa àti gbogbo Africa lápapọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, gbogbo àjọyọ̀ tá bá ní lọ́kàn fún àjọ̀dún ọjọ́ òmìnira wa yìí kí a papọ̀ mọ́ àjọyọ̀ tí a máa wá ṣe nígbà tí a bá ti wọnú sẹkẹtẹ́ríàtì wa. Fún ìdí èyí, ẹ jẹ́ kí gbogbo wa lọ máa ṣe gbáradì ilẹ̀ fún ọjọ́ tí ayé á gbọ́ tí ọ̀run á sì mọ̀ wípé gbogbo àwọn ọmọ aládé wọ́n ṣe bẹ̀bẹ̀. Agogo wa tó ń lu wákàtí tẹ́lẹ̀ ó ti ń lu ìṣẹ́jú báyìí. Ẹ máa múra, ìpè wa wọlé dé tán. Mo kí gbogbo ẹ̀yin ọmọ IYP lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ọdún ọjọ́ òmìnira ẹlẹ́ẹ̀kejì tó wọlé bá wa láyọ̀. Ẹ̀mí wa á ṣe púpọ̀ rẹ̀ láyé. Mo dánu dúró ná. Lẹ́yìn Ọlọ́run, Yorùbá lákọ̀ọ́kọ́. Kí Ọlọ́run Olódùmarè kí ó bùkún fún gbogbo ẹ̀yin ọmọ IYP pátá ti Democratic Republic of the Yorùbá. Ìpàdé wa bí oyin o. Ẹ ṣeun, mo dúpẹ́.